túká lórí ìyá yìí lórí iṣẹ́ àmàlù Baragbon ọlọ́ọ̀bá mi ìjẹ́ kí nǹkan mẹ́hẹ̀ láíláí àṣetọ́dún tó kọjá àwọn mẹ́wàá ń bẹ̀ àtúnṣe tọdún yìí ẹ̀pà àgbòófì ni kò ní jábọ́ kò ní jábọ́ ní tẹ́kẹ́jọ́ tó máa mẹ́ àmọ́ rí yín lọ́dọọdún ni wá ní sán ní sikirikẹ́ńjẹ bẹ́ẹ̀ ni yóò rí ó sì ti rí bẹ́ẹ̀. Mo kí kábíyèsí ọba Esie Egúnjọbí ọba wa nílùú Esie Lájí Yakub Abalọlá Egúnjọbí the second. Mo kí gbogbo àwọn olóyè Esie, mo kí gbogbo àwọn ọ̀ráríṣì Esie, mo kí gbogbo àwọn olóyè tó bá wa wá. Ẹ ṣé gan o, a máa ṣọ̀pọ̀ ọdún o, ilé wa rójú ọ̀nà wa ráyè o. Mo kí gbogbo ẹ̀yin ọkùnrin o nílùú Esie, mo kí ẹ̀yin obìnrin ọmọdé àti àgbà. Akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí wọ́n lórí ìkànnì wa gbogbo ìgbà wá sí lórí ajé lórí ọdọọdún la máa máa yẹ sí o. ìlú Esie náà la wà. Àwọn ìyálóde àwọn ní head of committee program tí wọ́n ti lọ́wọ́ ọdún Baragbon àwọn náà ló ń fún wa ní opening speech níbi ọdún Baragbon ìlú Esie ti ọdún 2023 ọdún táwọn. Wọ́n á kúrò tí gbogbo wa. Gbogbo ẹ̀yin eléré wa àtẹ̀yìn onífídíò wa gbogbo yín adúpẹ́ lọ́wọ́ yín ọdọọdún ni gbogbo wa máa rọ́dún ààyè pẹ̀lú. Àmì o, ẹ̀yin náà ṣàmì gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ́ ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí. Àmín. Ẹ ṣeun gan màmá wa ìyá wa àdúrà wa gbà. Adé wálé. Máa fi àsìkò yìí introduce the first Omidan Baragbon tí wọ́n wíìnì ní ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún tí a wà yìí. Omidan Baragbon àkọ́kọ́ tí wọ́n ẹlẹ́pàá mọ̀ bọ̀ wájú ọ̀pọ̀lọpọ̀ òun ọmọ yìí. Omidan Baragbon tó jẹ́ pé oríṣiríṣi ẹ̀bùn ẹ̀yìn kẹ́hìn wọn bá ń dá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ can destroy. Ẹ jẹ́ kúrò níwájú àwọn ọba wa kọ́ ní Omidan Baragbon àkọ́kọ́ tí ìlú Esie òun ló ń bọ̀ yìí ẹlẹ́pàá ní oníṣẹ́ ẹ̀bá pàdé Omidan Baragbon àkọ́kọ́ tí ìlú Esie ẹlẹ́pàá pàdé ẹ̀bá mi sáré àtẹwọ́ Adé Pẹ́lẹ́rí, Omidan Baragbon dákun yẹ lọ síbi Baragbon náà kó yẹ padà. Tó tó ń jẹ́ kí àwọn kábíyèsí ilé ìwé ọ̀pá mi mọ̀ pé ìkan gbé. Omidan Baragbon àkọ́kọ́ ilẹ̀ ìwé yìí. Ẹ máa bá wa share, ẹ máa bá wa like ẹ. Ìlú Esie náà láti wà ní Baragbon. Ẹ̀yin náà ẹ join wa kẹ́ ẹ like kẹ́ ẹ follow page wa yìí tó ti ní láti mú gbogbo kéde wá sí ojú. Ọlọ́ọ̀bá mi ní jẹ́ ká tẹ̀lé mú ìṣe ẹ́. Ọlọ́ọ̀bá mi jẹ́ ká tẹ̀lé mú ìṣe ẹ́. Oríṣiríṣi ẹ̀bùn ló ń gbé ńlẹ̀ fọmọdé yìí. Akíwáni tó ti tọ́jú kọ́kọ́rọ́ mọ́tò. Akíwáni tó ti ra tó ti kọ́lé. Sí ìdí ìgbàlódé ń tẹ ọmọ bàbá àgbà àkọ́kọ́. Ẹni kò yá kí wọn. Ẹni kò tún appreciate ẹ̀ wọ́n tún fún ọdún fún wọn. Lẹ́gẹ́dẹ́gẹ́ kan di iṣẹ́ ẹ̀. Wọ́n ti kọ́ ẹ̀bọ̀ fún wa. Lẹ́pẹ́ sáńdé lẹ́yìn. Ẹ̀yin ẹ̀ wò dáadáa ṣé kì í ṣe ọmọ tó fà ẹ̀? Ṣé kì í ṣe ọmọ tó fà ẹ̀? Ọpọlọ ni àwọn náà mọ̀ bẹ́ẹ̀. Yálọ́jà ní èsì ẹni tí yé ọlọ́ọ̀dà lè ká ṣubú dání. Àsìkò tí ọjà ọmọ ẹ̀kọ́ ọjà ìṣẹ́ ọmọ ẹ̀kọ́ wìtìwìtì. Níbẹ̀ yìí yóò dárúkọ ara rẹ̀ báyìí yóò kí gbogbo ilé. Omidan Baragbon ìlú Esie ọtún lọ òun náà fẹ́ mọ̀ yóò dárúkọ ara rẹ̀ yóò kí gbogbo ilé. Ẹ ṣeun. Bàbá mi akọgbọ ìlú Esie mo kí yẹ kó fìdí kalẹ̀ ń bẹ̀ kò ní bàjẹ́ fún yẹ kó náwó àná. Ẹkún o, orúkọ mi ni Àránsíọlá Àwùjọlá láti ilé Àrúwá. Ilé Esie ò ní bàjẹ́ o. Ọ̀dọ̀ wọn nílé inú ògùn òkòkò olè ń wò yìí. Báwo olórí ẹbí láti ilé wọn wọ́n ní kó sọ ọ́.
olóògùn òjòkó. ọmọ olóògùn òjòkó. ọmọ olóògùn òjòkó ẹni abroad ló wà tẹ́tẹ́ mi wá kò bẹ́ lẹ́nu ẹ̀ dáadáa ẹ dẹ́gbẹ́ bá pàtẹ́wọ́ fún bàbá wa fún ní àtẹ̀wọ́ ìtorí ọlọ́run. ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá wa wọ́n ní àwọn ọmọ wẹ́wẹ́ ní ògbó wà fún ọjọ́ ọlọ́run nítorí náà àwọn arúgbó tó ti gbé ẹ̀dọ́kùnrin ìlú ẹ̀dọ́kùnrin ìlú ẹ̀dọ́kùnrin ìlú